Ẹ̀lẹ́ kú kànlẹ̀ gbogbo ọmọ kóòtù òjìrè káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun, mo kí yín o, ẹ rọ̀wọ́ mú o, ikú ò ní yáwọ́ pa yín o. Àrùn ò ní gbé yín dè o, ẹ ní ṣe fàájì lọ́gbà ẹ̀wọ̀n o, ẹ ní ṣìṣe o, gbogbo ayé ò nílò fún gbogbo wájú o. Àní wáyé bẹ́ẹ̀, àní lọ bẹ́ẹ̀. Èèyàn kọ́ ló dá wa, Ọlọ́run ẹlẹ́dàá wa ló dá wa. Àwọn ẹni bí wọn a máa wá ohun tí ò sọnù kiri. Látàrí inúnibí ni. Àdúrà abínú ẹni kìí ṣe àdúrà tá a mú ní kékeré o. Aládùúrà abínú ẹni kìí ṣe àdúrà tá a mú ní kékeré. Ayé màá wá burú ayé nìkan. Tó àtìmáyé, Ọlọ́run má jẹ́ ayé ọ̀pá ayé hàn wá o. Ṣé rí àlá tí mo fẹ́ kájọ kọ́gbọ́n bẹ̀ yìí, ọ̀nà tó fún sí pọ̀ jàrá, a máa sọ ní kọ̀ọ̀kan. Tí a bá lá àlá yìí wípé máa wọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà pé òun ya wèrè lójú oorun, wọ́n ń sáré káàkiri, kì í ṣàlá tó dáa. Kì í ṣe àlá tó dáa. Gbogbo ẹni tó bá wà nírú ipò báyìí, Ọlọ́run bá wa dáwọ́lé wọn. Ọlọ́run bá wa dáwọ́lé wọn. Àrùn àmúdí rẹ̀ ń bẹ o tí í ṣe ní o. Àrùn àmúdí rẹ̀ ń bẹ tí í ṣe ní o. Àmáfọwọ́fà rẹ̀ pọ̀. Ọ̀rẹ́ a máa gbàbọ̀dẹ̀ fọ́rẹ̀ ẹgbẹ́ láti yà á níwèrè. Ọkọ a máa gbàbọ̀dẹ̀ fún ìyàwó, ìyàwó a máa gbàbọ̀dẹ̀ fọ́kọ. Ikọ́ láti kòkó rẹ̀ ráre. Ọ̀gá ń ṣe bẹ́ẹ̀ fọmọdé. Àwọn ẹbí ń ṣe bẹ́ẹ̀ fúnra wọn, báyá látàrí dúkìá ogún bí ilẹ̀, bí ilé, tàbí bí owó, tàbí bí ẹni tí wọ́n bá rí pé òṣùpá ògo rẹ̀ sáré tàn nínú ẹbí, tí wọ́n bá lé tí wọ́n bá pe kádàrá rẹ̀, wọ́n bá ẹlẹ́dàá rẹ̀ sọ̀rọ̀, wọ́n sì yí síbàmí. Wọ́n bá ní ọmọ àṣàdúrà káàkiri. Gbogbo ẹni tó nírú ẹ̀mí báyìí, Ọlọ́run bá wa fọwọ́ tó ẹ̀mí wọn, wọ́n má ṣiṣẹ́ ẹbí báyìí mọ́. Kò ṣeré ń bẹ́ẹ̀. Kò ṣeré ń bẹ́ẹ̀. Àti sùn wọn kì í dáa lọ́jọ́ alẹ́. Ilẹ̀ gan máa kọ̀ wọ́n. Ìwọ ẹni ibi yóò dé lónìí. Ìyanu sàárè òkèrè. Ẹ jẹ́ ká furú iṣẹ́ ẹbí báyìí lẹ̀. Ṣé gbogbo àlá lọ́wọ́ á nítumọ̀? Kì í ṣe gbogbo àlá náà làlá. Àwọn àlá kan bẹ tó jẹ́ pé ògbóǹtarìgì. Tí a bá lárú àlá yìí tó bá wálé nǹkan, ṣàdúrà dáadáa. Ọlọ́run má jẹ́ orírú àlá báyìí mọ́. Ṣùgbọ́n tí àlá yìí bá ń wá lemọ́lemọ́, wọ́n fojú ibẹ̀ gbolẹ̀ o. Má sọ pé àlá lásán ni, kì í ṣe àlá lásán.
ìṣàlá lásán. Ẹnìkan ń gbé kọ̀kọ̀ ní ìjà ológun. Báyọ̀ látàrí oore tọ́lọ́run ṣe fún ọ. Báyọ̀ kẹ́kọ̀ọ́ mẹ̀mọ̀ nípa ìwé àbí nípa aṣẹ́ kan àbọ́lọ́run gbé ọwọ́ rẹ̀ sókè. Ẹmọ̀ pẹ́ ni wọ́n bá ti yà ń wèrè wọ́n lè kúrò nídìí ẹrù rẹ̀ ni. Màrá yìí mà burú o. Tàbí wọ́n rí i pé ìgbà tẹ́bí pọ̀ bóyá òun ni àbídẹ́kun gẹ́gẹ́ bí àwọn èèyàn nínú mọ̀ níbùrì. Wọ́n ní àbídẹ́kun ọmọ tí wọ́n bí gbẹ̀yìn ká wọ́n lọ́wọ́ á lówó àwa tá a jẹ́ bàbá rẹ̀ ta wà wájú gan àwọn olówó wọ́n bá ní kó máa sáré kiri lójú oorun. Ẹni wọ́n bá ti ní kó máa sáré kiri lójú oorun etí ń tọ́ka sí i pé irú ẹni bẹ́ẹ̀ yóò máa ṣe gángan gbẹ́bílẹ̀ bá ti mọ́. Àwọn bẹ́ẹ̀ lẹ́rìí tí ọkọ̀ ṣàdédé faṣọyamọ́ rẹ̀ lọ́rùn tàbí kọ́rọ̀ rẹ̀ ọmọ bá aráyé mu mọ́ yóò má jà yọ kojú jàdẹ̀ wá o. Èèyàn burú púpọ̀. Èèyàn burú púpọ̀. Adúkọ̀gá mi ò rí i pé ẹ̀wọ̀n tó ń kọ́ ṣẹ́ gan òun ọ̀rágolo ọkọ̀ kan wọ́n lọ́wọ́ ń tẹ́ ra ọkọ̀ bíi 8 lọ́n ra 10 ló ń kọ́lé 20 lọ́n ra mọ́tò 30. Má bínú orí báyà bọ̀ ọ̀bá bínú orí oore tiẹ̀ náà tó kéde ṣùgbọ́n gbà tó tún bínú orí ọ máa pọ́n lásán ni o sì ní kò tọ́ wà. Ẹ gbọ́ ìlábàáyé ọ̀dà. Báyà yẹn ò gbọ́ èyí tá a ti sọ nípa rẹ̀ rí. Ọ̀tọ̀ ni kéèyàn máa rìn ní òun káàkiri ojú oorun àti ṣe fídíò eléyìí náà ti pẹ́ ọba yà á tún bá yẹn sẹ́ǹdì ẹ̀ jẹ́ tuntun gbọ́. Tí wèrè bá ń tẹ̀lé yẹn lójú oorun kì í ṣàlà burúkú o. Tàbí wèrè bá ń tọrọ owó lọ́wọ́ ẹni kì í ṣàlà burúkú o. Àrísìkí ni. Nínú nǹkan tó máa lé nǹkan kan ọwọ́ rẹ̀ ọmọ ti bà á látọjọ́ tó pẹ́ ọba ńlárú àláì tí wọ́n sá máa ṣe sàrà ó sì máa ṣe ọmọ àgbàdua ó rí i pé nǹkan náà yóò tètè tọ́ lọ́wọ́. Ṣùgbọ́n lásìkò tó ńlárú àláì má kàrà máa kó nílé mọ́ra máa kó lòdì mọ́ra. Àmọ́ tí wèrè bá mú igi tí ń lù yẹn yóò lè tó bá ńlẹ̀ yóò pè ó ọ̀nà orí yóò máa dí mọ́ yẹn. Ọ̀nà orí yóò máa dí mọ́ yẹn. Ẹ̀gbọ́n ṣé rí tí èèyàn bá ń wà nínú aṣọ tí ń sáré kiri lójú oorun tí ń bá rẹ̀ ní tí ń rí rẹ̀ pé òun já wèrè lójú oorun gbìyànjú kó mú aṣọ rẹ̀ kan tó bá ti gbó ọ̀sán ara ní ọwọ́ ẹni aṣọ yìí ń nura má ṣàṣọ òun ṣàṣọ bò tí kò fi gbẹ ọwọ́ aṣọ yìí lóṣù ká dáná sun. Ọba tí wàá dáná sun aṣọ yìí kó kéwù rẹ̀ dá sí ọ̀gbàrá tó wà lè dá sí ọ̀gbàrá bẹ́ẹ̀ ilẹ̀ kò rí mọ́. Kí ló tó wá kàn? Wọ́n wá ṣe sàárà. Ó ṣe sàárà. Ó ṣe sàárà. Alábàáyé lọ́dọ̀ àwọn oníbílẹ̀ ó lè jáde wọn aṣọ pé ọ̀pẹ kọ́ lọ ṣe sàárà orí tí wọ́n ń pè ní bóyá kí wọ́n sọ fún pé kó ń tàn wọ́n lọ kọrí. Èyí ṣe sàárà tó mẹlẹ̀ dáadáa. Ṣọ́gbọ́n báyìí ọlọ́run ó sì kó ẹ̀yọ kúrò nínú ewu burúkú. Tó kò sọ́nà táwọn ọ̀tá kì í gbà o. Wọ́n ní kọ́ mọ́ máa fi òru rẹ̀ sùn o. Ọmọ ajílóòrù ṣàdúrà agbára rẹ̀ bá sì mọ́. Wọ́n náà sì máa lọ́kàn aburú sẹ́dẹ̀ ẹgbẹ́ ẹ. Gbogbo ohun tó ọba sì ń dáwọ́lé mọ̀rú èèyàn tó fi ń sọ bẹ́ẹ̀. Torí pé àwọn pààyàn wọ́n pọ̀ láyé o, wọ́n ń pọ̀ sí ní o, ọlọ́run bá wà dí wọn kù o. Wọ́n ń pọ̀ sí ní o, ọlọ́run bá wà dí wọn kù o. Ọlọ́run yóò gbà fún àpò ní pọ̀ fún wa o. Lókè ní ọmọ yìí sì ń bá yín sọ̀rọ̀ náà ní púpọ̀ náà ọmọ ẹ̀dá rẹ̀ ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà. Ẹ pàdé wa nínú wàsáàbù ẹ̀yin náà darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ kọ́kọ́ fún yín nọ́mbà Kútọ́nù. Nọ́mbà Kútọ́nù +229 54 65 1928. Ẹ tún gbà lẹ́ẹ̀kan sí +229 54 65 1928. Ẹgbà kan sí +229
54651929. Ẹ tuntun gbọ́ +22954651929. Ìyẹn jẹ́ ti Kòtònú. Nọ́mbà ti Nàìjíríà +1. Àwọn èèyàn kan ń pè sórí nọ́mbà mi kejì wọ́n ní kí n tó ti Kútọ́nù yìí kí n tó sọ dáadáa. +23 no ti Nàìjíríà ló mo tún fẹ́ sọ. Ẹ jẹ́ n tó ti Kútọ́nù wílẹ̀ ẹ̀ka sí. +22954651928 mo ṣe wí nìyí. Nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +22954651929. Mo rò pé ó ti yé dáadáa báyìí nísìnyí. Ṣùgbọ́n ti Nàìjíríà +2348032983298. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí. +2348032983298. Ẹ gbà kan sí. +2348133155111 mẹ́ta. Ẹ tún gbà kan sí. +2348089038658. Ẹ tún gbà kan sí. +2348089038658. Ayẹ gbogbo wa kò ní yẹ ẹ lẹ. Ọkọ̀ ayé ò ní bà wá o. Àwọn gbogbo wọn ní gbogbo wa. Wọn ò ní dáwọ́lé oore wa o. Gbàtó lóore wa bá ń bọ̀. Ayé ò ní tọ́yáwọ́ tó pa wá o. Àdàgbà àdògbò àgbà ìṣeré àníyàwó kẹ́yìn ayé o. Bẹ́ẹ̀ ni wọ́n bá wà nínú ìgbèkùn báyìí lọ́nba àdáwọ́lé wọn. Lọ́nba àdókòtò tá àkọ́kọ́ àtà gbangba ìwọ náà ṣọ́ra sí o. Ìwọ náà ṣọ́ra sí o. Ìyẹn burú o. A kì í bá a mọ̀ fún ìtọ́jú ara. Dá lórí àrùn ọdún lọ́jọ́ tó ti pẹ́. Àbẹ̀fẹ́ bẹ̀rẹ̀ lórí àkọsẹ̀já ayé yín. Ẹ kàn sí wa. Ọ̀kẹ́ ìsọ̀fẹ́ o. Ìwọ lẹ̀ ẹ̀ san o. Gba ọ̀yọ́ gbà o. Ayé yín kò ní yé ẹ lẹ́ o. Ire o.